tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tí ó yà lára ọ̀tọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ tí kò lẹ́jà àbákan nínú tó ṣe pé bó bá ti rí bẹ́ẹ̀ la sì máa ń sojú abẹ níkò àwa là máa ń tọ́jú bọlé tá a ti mọ bí ìṣẹ̀lẹ̀ gbéṣẹ̀ kí wá ṣe torí nǹkan méjì o nítorí ìgbádùn ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì náà ni ká lè máa gbé yín débẹ̀ ní gbogbo àsìkò àti gbogbo ìgbà tí ìròyìn náà tó bá ti ń jáde sí ojú ayélujára báyìí nígbà tó orúkọ ẹni tó jẹ́ oníròyìn yín tí ò lè yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ mo gbà ládùúrà pójú tẹ̀ fún wò wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ̀ fún gbàwé tí náà ní di bágara kì í ṣe dóníṣe Elédùmarè agara ò ní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látún mú wa sójú mọ́ màwòrán àtẹ̀tí gbẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa ẹja wo kókó oníròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ìbá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pa kìtìmọ́lẹ̀ tẹ́ súré tètè gba ìyàwó igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ sílẹ̀ ni ẹ ṣe ń gba àwọn mẹ̀kúnnù tí wọ́n jìn sọ́fìn irú ìṣẹ̀lẹ̀ yìí sílẹ̀ kò bá mọ̀ dára púpọ̀ gan o Peter Obi ló sọ̀rọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá báyìí. kò dín ní ènìyàn 5 tí àrùn onígbá méjì kọ́lẹ́rà tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Delta báyìí. nítorí ètò ìlera yìí náà ni ìjọba ìpínlẹ̀ Èkó ti gbẹ́sẹ̀ lé àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìta gbangba kan èyí tí wọ́n ní kò bá òfin mu ní ìpínlẹ̀ náà. ilé-ẹjọ́ májísírèètì olúùlú ilẹ̀ yìí ní Àbújá ti ju arákùnrin kan sẹ́wọ̀n ọdún 2 lórí ẹ̀sùn pé ó gé ìka ọwọ́ ọ̀rẹ́bìnrin rẹ̀. ọmọ akẹ́kọ̀ọ́ fásitì OOU ló gún akẹgbẹ́ rẹ̀ lọ́bẹ lásìkò tí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti gba àwọn adigunjalè 3 pẹ̀lú àdá àti ọ̀bẹ lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀hún. ṣé Yorùbá ló sọ pé ogún ọmọdé kì í ṣeré fógún ọdún àtàmátàsé agbábọ́ọ̀lù ètò oní ó fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣe alábàápàdé akẹgbẹ́ rẹ̀ tó ti jọ gbá bọ́ọ̀lù lórí pápá rí tó ń ṣe ọlọ́dẹ ní orílẹ̀-èdè Cameroon. wọ́n ti fojú àwọn méjì tán lọ́wọ́ nínú ìjínigbé ìyàwó Òdùmọ̀ṣù wọ́n ti fi hàn dé báyìí o. nílùú Ìbàdàn olùkọ́ kan ló ṣe bẹ́ẹ̀ tó rẹ́wọ̀n ọdún 2 lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. nípínlẹ̀ Delta ni ọwọ́ ti bà àwọn méjì tán ṣekú pa awakọ̀ Uber tó tún ṣe òṣìṣẹ́ olówó nàbì kan níṣekúṣe ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà dé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ìbá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pa kìtìmọ́lẹ̀ tẹ́ súré tètè gba ìyàwó igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ sílẹ̀ ni ẹ ṣe ń gba mẹ̀kúnnù tí wọ́n jìn sọ́fìn irú ìṣẹ̀lẹ̀ yìí sílẹ̀ kì í bá mọ̀ dára púpọ̀ jọjọ o Peter Obi ló sọ̀rọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá báyìí. olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó fìgbà kan jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí èyàn Peter Obi ó ní ó ti fi ohùn léde lásìkò tó lu àwọn agbófinró lọ́gọ̀ọ́ ẹnu lórí bí wọ́n ṣe gudugudu méje tó ń ti yàyà 6 nípa bí wọ́n ṣe gba ìyàwó ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ní ilẹ̀ yìí tẹ́lẹ̀ èyàn Akeem Odùmọ̀ṣù torúkọ ti ìyàwó rẹ̀ jẹ́ Fọláṣadé Odùmọ̀ṣù tí wọ́n ti gbà á sílẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ 16 inú oṣù kínní ọdún tá a wà yìí oníròyìn náà jáde nípa bí àwọn agbébọn agbésùmọ̀mí wọ́n ṣe ìkọlù sí ilé ìyàwó ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọ̀hún tó sì sọ kalẹ̀ nínú ọkọ̀ rẹ̀ nínú ètí wọn ni wọ́n wá wọ inú igbó lọ. akitiyan àwọn agbófinró ní ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ìyàwó ọ̀gá àgbà ọ̀hún sílẹ̀ lẹ́ni tí wọ́n tún sọ dímọ̀ wípé wọ́n gba oríṣiríṣi ohun ìjà olóró nígbà tó ń ṣekú pa àwọn 2 nínú àwọn ènìyàn tí wọ́n hu ìwà burúkú yìí tó sì tún ti gba mílíọ̀nù 10 náírà tó jẹ́ owó ìtúsílẹ̀ tí wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ wọn nígbà tí Peter Obi tí ó máa lù wọ́n ní ọ̀gọ ẹnu ó ní mo mọ̀ kí yín kú iṣẹ́ takuntakun pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pa kìtìmọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí èyí ń ṣe àfihàn wípé ètò ààbò tó péye sì lè wà ní orílẹ̀-èdè Nàìjíríà tá a bá múṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ó ní ṣùgbọ́n ẹ dákun ẹ dábọ̀ eegun àti agbára pẹ̀lú ọgbọ́n òye làákàyè tẹ́ ẹ lò tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ tètè gba ìyàwó ẹni tó jẹ́ ọ̀gá àgbà igbákejì ọ̀gá àgbà tẹ́lẹ̀ tẹ́ ẹ fi gbà kalẹ̀ yìí ẹ ṣe jẹ́ ká máa lo agbára náà àti ọgbọ́n orí pẹ̀lú òye ọ̀hún láti fi gba àwọn mẹ̀kúnnù tí wọ́n jámọ́ kankan ní orílẹ̀-èdè Nàìjíríà náà kalẹ̀ èyí tí wọ́n wà ní àhámọ́ àwọn ajínigbé báyìí Peter Obi
ló sọ yìí dímọ̀ wípé ẹja musa lóògùn kí àlàáfíà tó péye kó lè máa jọba lójú òpó ayélujára X rẹ̀. Ibẹ̀ ló kọ sí níbi tó ti lu gbogbo àwọn agbófinró náà lọ́gọ̀ ẹnu tó sì ní ẹ dákun ẹ dábọ̀ o, ẹ jẹ́ ká mú tàwọn mẹ̀kúnnù náà lọ́kùnkúndùn. Kò dín ní ènìyàn 5 tí àrùn onígbá méjì kọ́lẹ́rà tó ti ṣekú pa ní ìpínlẹ̀ Delta báyìí lábúlé kan tí wọ́n pè ní Ìpìdé Ìrì ìjọba ìbílẹ̀ gúúsù Ìsoko ní ìpínlẹ̀ Delta. Ó ní wọ́n ti sọ dímọ̀ wípé àrùn onígbá méjì ọ̀hún tá a mọ̀ sí kọ́lẹ́rà ló ti ṣekú pa ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti rí obìnrin 4 ọkùnrin kan ṣoṣo. Nínú àlàyé àwọn olùgbé agbègbè náà wọ́n sọ dímọ̀ wípé ètò ìlera ibẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ látàrí wípé wọn ò ní omi tó mọ́ gaara tí wọ́n lè máa mu, bẹ́ẹ̀ ni kò sì sí àwọn nǹkan ìmáyédẹrùn tó lè mú àlàáfíà jọba ní inú abúlé ọ̀hún. Nígbà tí wọ́n ṣe ní àlàyé pé lásìkò tí wọ́n kẹ́fìn pé àwọn ènìyàn 5 ó ní wọ́n ti ní àrùn kọ́lẹ́rà ọ̀hún pẹ̀lú bá ṣe ń bì tó sì tún ṣe ìgbọ̀nsẹ̀ léraléra ni wọ́n sọ dímọ̀ pé kò kú sí ilé ìwòsàn bí ilé ìgbà ìtọ́jú kankan tó wà ní sàkání wọn lọ́hùn nílé tó ti sọ dímọ̀ wípé ilé ìwòsàn tó wà ń bẹ̀ òun ló ti bàjẹ́ láti ọdún gbọ́nràn tó sì ní tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ sí ibi tí wọ́n ti lọ gba ìtọ́jú wọn yóò rin ìrìn àjò wákàtí 2 gbáko kan tó dé abúlé tó pè ní Olé ní ìjọba ìbílẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n wá ṣe, wọ́n ní àwọn 5 mìíràn ó ní wọ́n ti kó lọ sí ilé ìwòsàn náà báyìí o, nígbà tí wọ́n ní omi tí ò sí àti omi odò èyí tí wọ́n mu ní agbègbè ọ̀hún ó ní ó ti bàjẹ́ tó ti kó àrùn oríṣiríṣi sínú nílé tí wọn ò sì ní míì láti mu ju omi yìí lọ. Àmàṣà ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún Friday Ovok ó ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní abúlé ọ̀hún pẹ̀lú àwọn àjọ elétò ìlera ti ìpínlẹ̀ náà nílẹ̀ tí wọ́n ti fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò pèsè ohun ìmáyédẹrùn ní pàtàkì jùlọ omi tó mọ́ gaara sí agbègbè náà tó sì ní ìtọ́jú lọ lórí àwọn 5 ènìyàn tó kù pàápàá jùlọ tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn báyìí. Nígbà tí ẹni tó jẹ́ olórí agbègbè náà Michael Orufuo tí ó lu ẹni tó jẹ́ alága náà lọ́gọ̀ ẹnu pẹ̀lú bó ṣe tètè pa kìtìmọ́lẹ̀ lórí ìjàmbá ọ̀hún tó sì ní kó tètè bá wọn pinwọ́ rẹ̀ o nípa pé kán pèsè ohun ìmáyédẹrùn bí omi tó mọ́ gaara àti ilé ìwòsàn táwọn náà ti máa gba ìtọ́jú bírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó bá tún ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Nítorí ètò ìlera yìí náà mọ̀ ní ìjọba ìpínlẹ̀ Èkó ti gbẹ́sẹ̀ lé àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìta gbangba kan ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn iléeṣẹ́ tó ń rí sí àwọn omi adágún àti mímú àyíká mọ́ tónítóní ní ìpínlẹ̀ Èkó the Lagos State Water Management Office ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìta gbangba kan èyí tó wà ní àwọn agbègbè àti inú ọjà ní ìpínlẹ̀ Èkó láti ọwọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ agbègbè àti omi Tòkunbọ̀ Wàhábù tó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé àwọn àjọ ọ̀hún náà ṣe ìkọlù sáwọn ilé ìgbọ̀nsẹ̀ tó wà ní ìta gbangba níbi tá a ti rí ètò pè ní Leventis bus stop Àpọ̀ngbọ̀n àti ọjà ti Èbúté-Èrò block n pẹ̀lú àwọn agbègbè míì níbi tán ni ibi tí wọ́n ti ń ṣe ìgbọ̀nsẹ̀ ìta gbangba ọ̀hún ó ní ó burúkú jùlọ tó sì lè fa àrùn àìsàn kọ́lẹ́rà àti oríṣiríṣi àrùn míì sí àgọ́ ara àwọn ènìyàn. Wọ́n tún fi ẹ̀sùn kàn àwọn ènìyàn náà pé ọ̀nà tí wọ́n gbé àti máa jáde ìgbọ̀nsẹ̀ tán bá ṣe náà ọ̀nà tán gbé gbà ó ní kò bá òfin mu nílé tó lè ṣe àkóbá fún omi tó wà ní agbègbè náà. Fún ìdí èyí wọ́n ti gbé kọ́kọ́rọ́ àgádágodo ńlá wọ́n ti fi ti àwọn ilé ìgbọ̀nsẹ̀ náà o tó sì ní gbogbo ìgbésẹ̀ yìí kàlàáfíà tó péye kó sì lè máa wà náà ní nípa ètò ìlera àwọn ènìyàn olùgbé ìpínlẹ̀ náà lápapọ̀. Ilé-ẹjọ́ májísírèètì olúùlú ilẹ̀ yìí ní Àbújá ti ju arákùnrin kan sẹ́wọ̀n ọdún 2 lórí ẹ̀sùn pé ó gé ìka ọwọ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ọ̀dọ́kùnrin tó porúkọ rẹ̀ ní Moshood Yusuf ó ní ó ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ ní ọgbà ẹ̀wọ̀n báyìí o pẹ̀lú bá ti sọ dímọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ gé ìka ọ̀rẹ́bìnrin rẹ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó rí ọ̀rẹ́bìnrin rẹ̀ náà
pẹ̀lú arákùnrin mìíràn nínú ìtàn ní owú gbígbóná olómù tó fi ṣe ìkọlù sí ọ̀rẹ́bìnrin rẹ̀ lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó gé ìka ọwọ́ rẹ̀ pẹ̀lú àdá aláàmù tó sì tún ṣe àwọn ara bòmíì ní apá ara arábìnrin tí wọ́n pè ní Fatima Muhammadu Lawali tó ṣe léṣe yamayama. Fatima Muhammadu Lawali olómọ ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Deidei ní ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá níbi tá ti fi páńpẹ́ òfin gbé Moshood Yusufu nígbà tí ẹni tó jẹ́ agbèfọ́ba tiléẹjọ́ májísírèètì ìyún JN Atinko tó ṣe ní àlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 11 inú oṣù kínní tó sì sọdímọ̀ pé Yusufu ó ní ó jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án nígbà tí ẹni tó jẹ́ adájọ́ Linda JC tí ó máa fi ìgbẹ́jọ́ náà léde ó ní pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó èyí tí ń bẹ níwájú wa yìí tí wọ́n tó sì jẹ́ ẹni tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n tó dà wá láàmú pé ó jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn ọ́ nípa pé ó gé ìka ọ̀rẹ́bìnrin rẹ̀ sọnù tó sì tún ṣe bẹ́ẹ̀ ṣe léṣe pẹ̀lú àdá lọ́wọ́ rẹ̀. Ìdájọ́ mi rèé ó yóò máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 2 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára lórí ẹ̀sùn tí wọ́n fi kan Moshood Yusufu náà. Ọmọ akẹ́kọ̀ọ́ fásitì OOU ló ṣe bẹ́ẹ̀ gún ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ lásìkò èdè àìyedè kan ètò wáyé láàrin wọn ní ìlú ẹ̀kọ́ ọ̀hún. Akẹ́kọ̀ọ́ Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì ti Àgọ́ Ìwòye ní ìpínlẹ̀ Ògùn Kọ̀yà Ayọ̀dèjì ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ onípele 5 ní ilé ẹ̀kọ́ gíga náà ẹ̀ka ẹ̀kọ́ business education òní ọmọ ṣe bẹ́ẹ̀ gún akẹgbẹ́ rẹ̀ Ayọ̀bámi Àjàyí ẹni ọdún 21 tó ń wà ní ìpele 3 ní ẹ̀ka ẹ̀kọ́ mass communication ní ilé ìwé gíga ọ̀hún níbi tó ti sọ dímọ̀ wípé Àjàyí òní ó fi náà ti sọ dímọ̀ pé Kọ̀yà ó ló fi ẹ̀sùn kan Àjàyí wípé ó ń pariwo táriwo òun sì ń dí òun lọ́wọ́ níbi tó ń ti ṣe ìkìlọ̀ fún pé kó dákẹ́ ariwo náà kó má pariwo òun mọ́ ṣùgbọ́n ẹni Ayọ̀bámi Àjàyí ó ní kò dá lóhùn níbi tí inú ti bí Kọ̀yà Ayọ̀dèjì tó sì fa ọ̀bẹ yẹ tó fi gún ọ̀rẹ́ rẹ̀ yìí Ayọ̀bámi Àjàyí nísàlẹ̀ ìdodo tóun sì ti ṣe bẹ́ẹ̀ wà ní ilé ìwòsàn lẹ́ni tán ṣe iṣẹ́ abẹ fún báyìí kó tó di pé àlàáfíà padà sí àgọ́ ara rẹ̀. Wọ́n sọ dímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá sọ dímọ̀ pé nígbà tó fi páńpẹ́ òfin mú arákùnrin yìí tó jẹ́ akẹ́kọ̀ọ́ náà wọ́n ṣe àfihàn pé ó ti lo oògùn olóró èyí tí kò jẹ́ kó mọ tó ń ṣe lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá sì gbàgbé irú ìṣẹ̀lẹ̀ nípa oògùn olóró lílò ó wáyé ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ìròyìn tá a ti mú wá lóòrọ̀ yìí níbi tí wọ́n ti ní kí arákùnrin tó pè ní Sunday kó wà ní ọgbà ẹ̀wọ̀n ní Olókùta tí ń ṣe olúlu ní Olókùta ní ìpínlẹ̀ Ondo lórí ẹ̀sùn pé ó lo egbògi olóró tó fi ṣe bẹ́ẹ̀ fún bàbá tó bí lọ́mọ lọ́rùn pa látàrí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì náà. Wàyí o níṣe ni wọ́n ti fi arákùnrin Kọ̀yà Ayọ̀dèjì sí àtìmọ́lé báyìí nígbà tó sì sọdúnmọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ tó gún lọ́bẹ níkùn ó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn lọ́wọ́ báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kánò ti ba àwọn adigunjalè 3 pẹ̀lú àdá àti ọ̀bẹ tán bá lọ́wọ́ wọn. Alukoro àwọn agbófinró ti ìpínlẹ̀ Kánò Abdullahi Haruna Kiyawa ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ lẹ́ni tó sọ mímọ̀ wípé ọwọ́ ba àwọn oníṣẹ́ láabi yìí ní ọjọ́ 15 inú oṣù kínní ọdún tá a wọ̀ yìí ní agbègbè tó pè ní òpópónà Magwan ní nǹkan bí dédé agogo 7:30 òwúrọ̀ ọjọ́ yìí nígbà tó ń fi orúkọ àwọn oníṣẹ́ láabi náà tó ń fi orúkọ wọn léde níbi tó ti dárúkọ Aminu Mohammed ẹni ọdún 28, Abubakar Aminu ẹni ọdún 24, Mujahidi Muhammadu ẹni ọdún 23 tó sọ dímọ̀ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà di hamara ogun tán kó àdá aláàmù àti ọ̀bẹ tó ń kọ́ mọ̀nàmọ̀nà tá fi ń dáhùn ènìyàn lọ́nà ní ojú òpópónà ọ̀hún tó sì ń gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti owó àwọn ènìyàn náà kó tó di wípé àwọn agbófinró wọ́n ṣe ìkọlù sí wọn tó sì fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí níṣe ni alukoro ni lẹ́yìn táwọn ti fi páńpẹ́ òfin mú wọn nǹkan kan ò sí ju kí wọ́n kọjú wọn sí ilé ẹjọ́ lọ nígbà tí ìwádìí tó bá ti ṣe àfihàn ní kedengbe báyìí ni ó tún wá rọ gbogbo àwọn olùgbé agbègbè náà pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ takuntakun yìí nípa bẹ́ẹ̀ ṣe ń tà wọ́n lólobó lórí àwọn oníṣẹ́ láabi yìí ẹ má tẹ̀tì láti máa ṣe bẹ́ẹ̀ torí wípé iṣẹ́ yìí ó ní fi
àlàáfíà lẹ̀ ti fi ń jọba pẹ̀lú báwọn ṣe ń pa kìtìmọ́lẹ̀ gbé gbogbo àwọn oníṣẹ́ láabi tán wu ìwà wàhálà ní gbogbo ìpínlẹ̀ Kánò náà. Ṣé Yorùbá ló ní ogún ọmọdé kì í ṣeré fógún ọdún? Atamátàsé agbábọ́ọ̀lù Eto'o ó ní ó fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣe alábàápàdé akẹgbẹ́ rẹ̀ tán jọ gbá bọ́ọ̀lù lórí pápá tó sì ń ṣe iṣẹ́ ọlọ́dẹ ní orílẹ̀-èdè Cameroon. Samuel Eto'o tí ó jẹ́ atamátàsé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona nígbà náà ni ó ṣe bẹ́ẹ̀ fi ìdùnnú rẹ̀ hàn lẹ́ni tí ó pàdé ọ̀rẹ́ rẹ̀ èyí tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ lórí pápá lásìkò tí wọ́n jọ ń gbá bọ́ọ̀lù. Ọ̀rẹ́ rẹ̀ tí ó pàdé yìí ní ibi ètò kan ètò wáyé ní Douala tí ń ṣe Cameroon ní ìyàlẹ́nu sí Eto'o ó ti fẹ́ máa wọ inú ọkọ̀ rẹ̀ lọ kó tó di wípé ó kẹ́fìn arákùnrin yìí ó padà sẹ́yìn wọ́n sì jọ kíra wọn. Ó ní ayé ogbó òun báyìí torí pé òun ní ìpàdé láàrin ìṣẹ́jú mẹ́wàá sásìkò yìí fún ìdí èyí wọn ò padà tún máa rí ọ. Ó jẹ́ ìyàlẹ́nu fún Eto'o ọ̀hún pẹ̀lú bó ṣe rí ọ̀rẹ́ rẹ̀ ní inú aṣọ ẹni tí ń ṣe ọlọ́dẹ ní iléeṣẹ́ ọ̀hún. Báyìí ni ó ṣe wọ inú ọkọ̀ náà. Fídíò náà rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n jọ bára wọn sọ. Momo, boy là, qui me sera ouais, il est non. Oh, he was my colleague. Yeah, I play with him. Momo, ne joue pas. Ah, to Christian, bon, c'est Christian. Ah, Christian, mais quel bureau, mais vous pouvez dans 10 minutes. Ah, Christian, mais qui est là? Momo. Káàbọ̀ padà. Wọ́n ti fojú àwọn méjì tán lọ́wọ́ nínú ìjínigbé ìyàwó Òdùmọ̀ṣù wọ́n ti fi hàn dé báyìí o. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ ti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n fi ọwọ́ òfin gbá wọn méjèèjì náà mú gẹ́gẹ́ bí àlàyé tí Múyìwá Adéjọbí alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí ti ń ṣe jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀. Ibẹ̀ ló kọ sí wípé lówùúrọ̀ yìí ó ní ọwọ́ bá àwọn ènìyàn méjèèjì tí wọ́n mọ̀ nípa ìjínigbé ìyàwó igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá èyí tó jẹ́ Fọláṣadé Òdùmọ̀ṣù gẹ́gẹ́ bí ó ṣe fi orúkọ àwọn ọ̀daràn méjèèjì náà léde níbi tó ti dárúkọ Agbolúwajé Smart ẹni ọdún 27 àti Kélékè Michael ẹni 30 ọdún. Ó sọ di mímọ̀ wípé wọ́n bá owó tó jẹ́ 2.25 million naira ní ọwọ́ wọn pẹ̀lú ìbọn àti oríṣiríṣi nǹkan olóró míì lásìkò tán fẹ́ jápa kúrò ní ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ ibòmíì. Ó ní wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tán sì jẹ́wọ́ wípé àwọn náà wà lára àwọn ènìyàn tí wọ́n wu ìwà burúkú náà tẹ́ ẹ bá gbàgbé àti múròyìn náà wá ṣáájú lásìkò yìí pé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn méjì nínú àwọn tán lọ́wọ́ nínú ìjínigbé ẹni tó jẹ́ igbákejì ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Òdùmọ̀ṣù tí wọ́n sì ti ní àwọn méjèèjì tẹ́ wo fọ́nrán wọn lójú móhùnmáwòrán yìí náà ti wà ní gbàgà àtìmọ́lé àwọn ọlọ́pàá lọ́wọ́ báyìí. Nílùú Ìbàdàn olùkọ́ ló ṣe bẹ́ẹ̀ tó rẹ́wọ̀n ọdún 2 yé lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀gá rẹ̀ tó gbà á síṣẹ́. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Màpó ní ìlú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ ju olùkọ́ Adébáyọ̀ Ọ̀sáyẹmí sí ẹ̀wọ̀n ọdún 2 lórí pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti owó tí òǹkà tí iye méjèèjì tó jẹ́ 237,000 naira nínú àlàyé agbèfọ́ba Olúṣèyẹ Akínọlá. Ó sọ dímọ̀ pé ní ọjọ́ 13 inú oṣù kínní ọdún tá ń lò lọ́wọ́ yìí ní nọ́mbà 3 Church Street ìtòsí ilé epo Fágbèmí oríta Challenge nílùú Ìbàdàn. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ilé ìwé ẹni tó jẹ́ Fúnmiláyọ̀ Adésínmi olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Gophers Nursery and Primary School gẹ́gẹ́ bí àlàyé tí agbèfọ́ba náà ṣe. Ó ní ó ti sọ Fúnmiláyọ̀ dáadáa lásìkò tí Fúnmiláyọ̀ sì jáde síta láti lọ ra nǹkan ní inú ọjà ìtẹnujẹ. Ó fi àwọn ọmọ rẹ̀ 3 sí inú ọ́fíìsì rẹ̀ níbi tí arákùnrin ọ̀hún tó jẹ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn Adébáyọ̀ Ọ̀sáyẹmí tó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú ọ́fíìsì ọ̀hún lẹ́tàn ni ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀
àti owó tó jẹ́ ti arábìnrin ọ̀hún ṣùgbọ́n kò mọ̀ pé níṣe ni àwọn ọmọ náà ni wọ́n ń tọpinpin rẹ̀ táwọn náà sì ń sọ lọ́wọ́ tán ń sọ lẹ́sẹ̀ lẹ́yìn tí ìwádìí fojú hàn níṣe ni adájọ́ arábìnrin O.O. Látúnjì ó ní ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn yìí pẹ̀lú ẹ̀rí májẹ̀mísọ tí ń bẹ ní iwájú ilé ẹjọ́. Fún ìdí èyí níṣe ni ilé ẹjọ́ pa á láṣẹ fún un kó máa lọ sí ẹ̀wọ̀n fún odidi ọdún 2 lórí ẹ̀sùn ìjalè tí wọ́n fi kàn án. Ní ìpínlẹ̀ Delta ni ọwọ́ ti bá àwọn méjì tán ṣekú pa awakọ̀ Uber tán tún ṣe òṣìṣẹ́ olówó nàbì níṣekúṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe ló tún ti ṣe bẹ́ẹ̀ ṣe fọ́nrán míì tó fi léde síta níbi tó ti ń ṣe àfihàn àwọn apànìyàn méjì kan tí wọ́n jẹ́ ọ̀daràn paraku ní ẹni tí wọ́n náà ti jíngiri nínú ṣíṣekú pa àwọn awakọ̀ Uber ní ìpínlẹ̀ Delta náà ní pàtàkì jùlọ olúlu ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Delta ní pàtàkì jùlọ olúlu ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àlàyé tí Bright Edafe tó ṣe ó ní wọ́n ṣekú pa òṣìṣẹ́ awakọ̀ Uber kan léyìí tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe ọmọbìnrin tó jẹ́ olówó nàbì tán gbé tí wọ́n ṣe níṣekúṣe lásìkò ọ̀hún. Wáyé o oríṣiríṣi ọ̀rọ̀ òun làwọn náà ni ó fi wá wọn lẹ́nu wò níbi tá a ti ṣe àfihàn fídíò ọ̀hún bí iṣu ṣe pa bí iṣu ṣe kú bí ọ̀bẹ náà sì ṣe bẹ́ẹ̀ tó ṣe kún. That same year, these two suspects also went to Benin and did another thing to another driver, but they could not kill that driver because the driver was smart enough and escaped from the rowboat which they wanted to use to strangle him. This is the vehicle of the driver that they killed here in Warri, and this is the vehicle of a driver that they wanted to kill in Benin but could not, but they were able to go away with the vehicle. Early this year, they took this vehicle to scrap dealers in Warri where they wanted to sell because the driver ran away leaving his document in the vehicle. But the scrap dealers who have a very good relationship with the DPO Ekpan quickly called on him that there are some suspects with them who they don't trust and believe they might have 1 or 2 things to tell us about this vehicle. Hence, they were arrested. Upon arresting them, the DPO remembered that she had earlier reported and they called her to come. To our greatest surprise, she identified these 2 suspects as those who attacked and killed the owner of this vehicle. When they were quizzed, they now told us where the vehicle was and we went to recover the vehicle. As we speak, the owner of this vehicle is dead already, strangled by these 2 suspects. Just tell us briefly what you guys see that day. They asked the man to carry them go Azza Road. So as we reach the Azza Road, they are about to bring money to give the balance to give the cabman. So now bring rope, put the man neck. You not even allow the man make talk or say may give him money. They just strangle the man to death. When they kill him, what did they do the man? They can't dispose him. But the other what did they can't do you? They carry me come out to the motor, so they carry me go one bush. Now they collect my phone, everything, my money, come out, carry them, ask me to write down. As I write down, now they carry the motor come out. Okay, this is the statement. What she has narrated was exactly what she reported to us on that fateful day. What is your name? My name is Junior Emmanuel. Okay, who get this motor? I want taxi driver. How na take get the motor? I want to go shop right. Okay. In the carry cab. So my friend can't say one carry girl. Can't say no problem if he carry. No waste my time. Yes, Una do what una do. Just tell me what una do. So we'll carry him go out to go buy drink, go the girl. Then from there we'll tell him make her go at the junction. So make her reach at the junction. So there was one street there. So I will tell him me run the street. So me can't tell him me stop me. Making carry them go back. So that process that he stop motor. Now I use my bag, put for his neck. Can't try fence and mass struggle and make fence. So that I'll feel carry out then revise the motor carry. How do they kill the man? I'll put bag, but they'll just crossing bag for his neck. Then you struggle until he die. I struggle. So when he die, what una come do the body? When I look and say he don't die, I can't say man, I don't do this mistake. I might just push and put for corner of road. I just push him. Oh, you said a mistake.
Yes. So the owner of this motor too, na still mistake. I don't want strangle. I don't want strangle am to death. Okay, now let the motor you just want. Yes. So when you strangle and when you can't die, since na mistake, why you not run go police? Say, I don't make mistake. Oh. So when I can't drop this girl, when I carry that. Oh, drop and that along as is a road. Okay, along as is a road. Yes. How long have you people been doing this business? We just came out for company now. Now even call my friends. That reminds me, which company? Okomo Oil Palm Okomo Oil Palm. for Edo State. Okay, but they're not saying that they do this kind of business. No. There's happening for the company. Now this December, money no did this December. Money no just did December. Now circles. They're not Sakuna. So you are still their staff. I tied up pass now. They don't come on me for staff. Okay, okay. You, what is your name? Julius Samuel Okay, who is it to you? is my friend. Our partner in crime. Yes. Okay, who they strangle the driver? Now you have been him. Na him. Okay, so which one be your own? What do you do if you strangle the driver? Na I will just off the motor. Okay, you go off the motor. Yes. Okay, how many of these vehicles now don't collect like this now? Na only these two. Only these two. Okay, he said it's only these two. They say for every criminal who is caught, they are always caught when they are doing it for the first time. It's unfortunate. We have them here. Ours is to arrest. The court will do the rest. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ yìí tẹ́ bá wa jẹ́ ẹkú àbínú títí di àsìkò tátù padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ má gbàgbé láti bá a drop kọ́mẹ́ǹtì yín bẹ́ẹ̀ kẹ́ bá a share àwọn ìròyìn yìí bẹ́ẹ̀ bá ti wáyé subscribe ẹ má gbàgbé láti share ẹ bá wa subscribe sórí ìkànnì yìí ká lè jọ máa ríra wa wò lóòrèkóòrè ó dàbọ̀ fún ti àsìkò yìí irú ayọ̀ báyìí la máa gbọ́ síra wa.